àkójúmọ́ mọ́ níbi yòówù kẹ́tì láǹfààní látún ti máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì Arólé Bàbá 1010 TV2 níbi tá a ti ń ṣe bẹ́ẹ̀ mú ìròyìn wá lájà balẹ̀ lórí bí nǹkan ṣe ń lọ lórílẹ̀‐èdè Nàìjíríà lókè òkun káàkiri orílẹ̀‐èdè àgbáláyé bẹ́ẹ̀ ti mọ̀ pé agbe ló laró bẹ́ẹ̀ alùkò ló lo sùn lékelèké báyìí òun ló ṣe bẹ́ẹ̀ tó ní ṣẹ̀ṣẹ̀ fún lórí ìkànnì Arólé Bàbá 1010 TV2 àní kólókó kó má roko bẹ́ẹ̀ là ní kólódò kó má rodò ẹ sáà ti mú ìkànnì yàn kẹ̀tì mú lọ́kùnkúndùn pẹ̀lú bájà balẹ̀ ìròyìn bí ó sì ṣe máa wọlé tọ̀ yín lọ́lọ́kan òjọ̀kan lórí ìkànnì yìí náà ni orúkọ oníròyìn kò fìgbà kan yí padà àyànfẹ́ Elédùmarè yìí náà ni ìròyìn tá àsìkò yìí òun la ṣe bẹ́ẹ̀ tá a ṣàkójọpọ̀ rẹ̀ nígbà tá a gbálé tá a gbàtà tán tá a ní ká sọ bẹ́ẹ̀ ká dorí ẹ̀ sákìtàn ṣáájú ká tó máa bọ́ sínú agbọnmi ìròyìn náà ẹja kọ́kọ́ pẹ̀kẹ́lú àwọn kókó tí ń bẹ nínú rẹ̀ báyìí. Ìgbín wa ti ṣe bẹ́ẹ̀ tẹnumọ́gi dandan ni kó gùn lágùnyè bẹ́ẹ̀ a kò lè yí ìpinnu wa padà lórí ìwọ́de ìfẹ̀hónúhàn èyí tí yóò gbéra sọ lọ́la òde yìí àwọn olùṣàkóso olùfẹ̀hónúhàn ò ní wọ́n sọ èyí di mímọ̀ fún ìjọba àpapọ̀. Ó dá mi lójú gbangba pé orílẹ̀-èdè Nàìjíríà ń padà bọ̀ wá dára akọ̀wé ìjọba àpapọ̀ ilẹ̀ yìí ló sọ bẹ́ẹ̀ lásìkò tí wọ́n ń ṣe àdúrà tó ń ṣe déédéé òmìnira èyí tí orílẹ̀-èdè Nàìjíríà tí ó gbà lọ́la òde yìí. Arábìnrin kan rèé tó ṣe bẹ́ẹ̀ tó jí ọmọ tuntun gbé lásìkò tí wọ́n ń ṣe ìkómọjáde ọmọ náà ní ìpínlẹ̀ Nasarawa tó sì ń parọ́ wípé oyún tóun ní sínú òun ló ń bí tó di ọmọ tuntun ọ̀hún. Bàbá ẹni 50 ọdún kan rèé tó ṣe bẹ́ẹ̀ fipá bá ọmọ ọdún 4 láṣepọ̀ ní ìpínlẹ̀ Delta. Ẹni tó jẹ́ ajìjàǹgbara tó sì ń pè fún ìdásílẹ̀ Biafra Nation Simon Ekpa òun ló ti sọ òkò ọ̀rọ̀ sí ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ó ní ìkọlù àti wàhálà ó ní ìjọba yìí fẹ́ràn ju àlàáfíà lọ. Nínú ìròyìn ti ilẹ̀ òkèrè látàrí ètò ìdìbò tó bọ̀ lórílẹ̀-èdè Amẹ́ríkà Elon Musk òun ló ti ṣe bẹ́ẹ̀ ṣe àtìlẹ́yìn rẹ̀ fún Donald Trump tó jẹ́ olùdíje sí ipò ààrẹ orílẹ̀-èdè náà. Lórílẹ̀-èdè South Africa báyìí kò dín ní ènìyàn 17 tó ti ṣe bẹ́ẹ̀ jáde láyé látàrí ìkọlù tí àwọn agbébọn kan tí wọ́n ṣe sí àwọn agboolé kan ní orílẹ̀-èdè ọ̀hún. Lábala ìròyìn ti eré ìdárayá agbábọ́ọ̀lù kan ló ṣe bẹ́ẹ̀ tó wó lulẹ̀ lẹ́yìn ìfẹsẹ̀wọnsẹ̀ kan tó wáyé ní ìpínlẹ̀ Èkó tí wọ́n sì gbé dìgbàdìgbà lọ sí ilé ìwòsàn. Ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn náà bá a ṣe mú wá lọ́lọ́kan òjọ̀kan báyìí. Ìgbín wa ti ṣe bẹ́ẹ̀ ó ti tẹnumọ́gi dandan ni kó gùn lágùnyè bẹ́ẹ̀ ni a kò ní yí ìpinnu wa padà lórí ìwọ́de èyí tí yóò bẹ̀rẹ̀ tí ó sì gbéra sọ lọ́la òde yìí àwọn alákòóso olùfẹ̀hónúhàn ló sọ èyí di mímọ̀ gẹ́gẹ́ bí àlàyé tó jẹ́ agbẹjọ́rò fún àwọn olùfẹ̀hónúhàn nílẹ̀ yìí tí ó bá wọn oníròyìn sọ ó sọ di mímọ̀ wípé lọ́la òde yìí tí ń ṣe ọjọ́ kìíní inú oṣù kẹwàá ọdún tá a wà yìí dandan ni gbọ̀n láti jáde síta kí àwọn ṣe ìwọ́de látẹnu ẹni tó jẹ́ agbẹjọ́rò fún àwọn olùfẹ̀hónúhàn tó ń bẹ ní àtìmọ́lé náà èyàn Dèjì Adéyanjú ó sọ di mímọ̀ wípé pẹ̀lú ìjọba àpapọ̀ bí wọ́n ṣe ń kọrin kò kàn mí tí wọ́n sì kọ etí ọgbọ́n sí gbogbo igbe tí mẹ̀kúnnù ń gbé tí wọ́n ń ké káàkiri láti inú oṣù kẹjọ ìyún èyí tá a lò táyì tí wọ́n ti ṣe ìwọ́de kan tí ìjọba àpapọ̀ kò sì sọ̀rọ̀ kankan lórí àwọn ohun tí àwọn olùfẹ̀hónúhàn tí wọ́n ń béèrè pẹ̀lú bí ọ̀wọ́n gógó epo ṣe ń lọ àti ọ̀wọ́n gógó oúnjẹ àti àìsí ètò ààbò ó ní èyí fi hàn gbangba wípé ìjọba orílẹ̀-èdè Nàìjíríà olókọ tí ọ̀gbọ́n yìí tó sì kọ igun kò kàn mí sí ìpè tí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ń pè yìí ó ní fún ìdí èyí tó bá ti ń di ọ̀la tí ń ṣe déédéé àyájọ́ òmìnira orílẹ̀-èdè Nàìjíríà ìyún ọjọ́ kìíní oṣù kẹwàá ọdún tá a wà yìí níṣe ni àwọn yóò tún túyáyá táwọn ó túyáyá jáde síta gbangba láti ṣe ìfẹ̀hónúhàn àwọn ò ní kí ìjọba àpapọ̀ kí wọ́n tètè gbọ́ báyìí kí wọ́n sì wọ ojútùú sí gbogbo ìṣòro ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ti ń pè fún bí bẹ́ẹ̀ kọ́ àwọn yóò tẹ̀síwájú ṣùgbọ́n ṣá o ẹni tó jẹ́ mínísítà fún ètò ìròyìn àti ìlanilọ́yẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà ìyún Alhaji Muhammed Idris òun ló ti sọ di mímọ̀ wípé kí gbogbo àwọn tó fẹ́ ṣe ìfẹ̀hónúhàn kí wọ́n bọ̀wọ̀ fún òfin kí wọ́n sì jìnnà sí
làásìgbò àti wàhálà lásìkò ìfẹ̀hónúhàn wọn náà. Ó ní a kò ní kẹ́ mọ́ ṣe ìfẹ̀hónúhàn o, ṣùgbọ́n ẹ bọ̀wọ̀ fún òfin kẹ́ ẹ sì dáàbò bo ẹ̀mí àti dúkìá àwọn ènìyàn kí ìwọ́de yín jẹ́ ìwọ́de onírọ̀rùn ta lálàáfíà, kẹ́ ẹ sì má gba àwọn ọmọ gànfẹ́ kankan láàyè láti ráríwọ àárín yín débi tí wọn yóò da ìwọ́de èyí tí ó jẹ́ ti alálàáfíà tẹ́ fẹ́ ṣe náà rú. Báyìí ni àwọn olùfẹ̀hónúhàn náà ti wá fi ọwọ́ mẹ́wẹ̀ẹ̀wá sọ̀yà wípé kò tiẹ̀ sí mímì kan tí yóò mì àwọn, torí wípé ó ti di dandan fún àwọn láti jáde pàápàá jùlọ lólùlulẹ̀ yìí tí ń ṣe Àbújá. Ó ní àwọn yóò jáde síta kọ́ńbọ́ọ̀kì ní Eagle Square tí ń ṣe olùlulẹ̀ yìí l'Àbújá. Ó sì sọ di mímọ̀ wípé kí àwọn agbófinró kí wọ́n ṣiṣẹ́ wọn bí iṣẹ́ láti dáàbò bo àwọn lásìkò tí àwọn bá ń ṣe ìfẹ̀hónúhàn náà. Wàyí o, ìpínlẹ̀ Èkó ó ní wọ́n ti sọ di mímọ̀ wípé àwọn iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà ó ní wọ́n ti fi ọwọ́ mẹ́wẹ̀ẹ̀wá sọ̀yà wípé àwọn yóò dúró ti àwọn tí wọ́n fẹ́ ṣe ìfẹ̀hónúhàn náà, táwọn yóò sì dáàbò bò wọ́n kúrò lọ́wọ́ àwọn ọmọ gànfẹ́ tí wọ́n lè já ìfẹ̀hónúhàn náà gbà. Bákan náà ní ìpínlẹ̀ Jigawa wọ́n ti sọ di mímọ̀ bẹ́ẹ̀ náà ni ẹni tó jẹ́ ọ̀gá àgbà fún iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ yìí èyún IG Ẹgbẹ́tókun ó sọ di mímọ̀ wípé àwọn kò ní fi àyè sílẹ̀ fún olùfẹ̀hónúhàn kankan láti domi àlàáfíà orílẹ̀-èdè Nàìjíríà rú. Ó ní bó bá ti jẹ́ ìfẹ̀hónúhàn alálàáfíà náà fẹ́ ṣe, àwọn náà dúró tì wọ́n, àwọn sì ṣetán láti ṣe àtìlẹ́yìn fún wọn lọ́la òde yìí. Ó dá mi lójú gbangba pé orílẹ̀-èdè Nàìjíríà sì ń padà bọ̀ wá dára o. Ẹ kàn nílò láti ṣe sùúrù fún ìṣèjọba tó wà lóde yìí ni akọ̀wé ìjọba àpapọ̀ ilẹ̀ yìí ló sọ èyí di mímọ̀. Gẹ́gẹ́ bí àlàyé tí ẹni tó jẹ́ akọ̀wé àgbà fún ìjọba àpapọ̀ nílẹ̀ yìí George Akume tó sọ di mímọ̀ lánàá òde yìí lásìkò tí wọ́n ń ṣe àdúrà ní ilé ìjọsìn ti àpapọ̀ olúùlú ilẹ̀ yìí tó wà ní Àbújá láti fi ṣe ayẹyẹ òmìnira orílẹ̀-èdè Nàìjíríà, nínú èyí tí àwọn èèkàn nílẹ̀ yìí tí wọ́n ti darapọ̀ mọ́ àwọn ènìyàn tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu rán gẹ́gẹ́ bí aṣojú ní ilé ìjọsìn náà. Ibẹ̀ láti rí ẹni tó jẹ́ akọ̀wé àgbà ní ilé ìjọba àpapọ̀ ilẹ̀ yìí George Akume àti ààrẹ àná lórílẹ̀‐èdè Nàìjíríà ìyún Olúṣẹ́gun Ọbásanjọ́ tó fi mẹ́rin tó jẹ́ abẹnugan ilé ìgbìmọ̀ asòfin àpapọ̀ nílẹ̀ yìí Godswill Akpabio nínú àwọn èèyàn míì tí wọ́n jẹ́ jàǹkànjàǹkàn tí wọ́n ti darapọ̀ lásìkò tí wọ́n ń ṣe àdúrà náà. Ibẹ̀ ni Akume ti sọ di mímọ̀ wípé pẹ̀lú tó ń lọ lórílẹ̀‐èdè Nàìjíríà yìí ó dùn lójú gbangba wípé orílẹ̀‐èdè Nàìjíríà sì ń padà bọ̀ wá dára. Ó ní bó ṣe rí lẹ́ni ó yẹ kó rí bẹ́ẹ̀. Ó ní torí tó ti bàjẹ́ fógún ọdún a kò lè túnṣe láàrin ọdún kan ṣoṣo pẹ̀lú ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣe ń lọ yìí. Ó ló dùn lójú pé àṣìwájú yóò wá ọkọ̀ orílẹ̀‐èdè Nàìjíríà dé èbúté ògo wípé kí gbogbo ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà kí wọ́n sì ṣe sùúrù. Wàyí o, lásìkò tẹ́ni tó jẹ́ bíṣọ̀bù ilé ìjọsìn àpapọ̀ náà èyún bíṣọ̀bù ti Methodist Church of Nigeria tó jẹ́ Reverend Michael Akínwálé tóun náà sọ, ó ní mo lálàá bẹ́ẹ̀ ni mo sì róye wípé orílẹ̀-èdè Nàìjíríà yóò sì padà dìde yóò sì ní ìtẹ̀síwájú tó láàmìlaka nínú ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu yìí. Ó ní gbogbo ohun tí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ń kojú lọ́wọ́ báyìí nípa kò sí oúnjẹ níta, ọ̀wọ́n gógó epo àti ètò ààbò, ó ní gbogbo ẹ̀ náà ni ó sì padà di àfisẹ́yìn èyí tí eégún fi sọ. Ó la kàn nílò láti ṣe sùúrù èyí tó lọ́jọ́ fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu ni. Ó ní bí a ṣe ti ń ṣe ayẹyẹ òmìnira orílẹ̀-èdè Nàìjíríà èyí tó ṣe déédéé ẹlẹ́ẹ̀kẹrìnléní ọgọ́ta tó orílẹ̀-èdè Nàìjíríà ti gba òmìnira báyìí. Ó ní a sì tún dúpẹ́ fún gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú bí wọ́n tún ṣe ń ṣe ìgbélárugẹ fún ètò ìṣèjọba àwarawa èyí tó di èyí tó ṣe déédéé márùndínlọ́gbọ̀n tó ti bẹ̀rẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà. Ó ní fún ìdí èyí ó dáhùn lójú gbangba ẹ sá ṣe sùúrù ẹ sì ní àfaradà fún ìṣèjọba tó wà lóde yìí. Láìpẹ́ dídùn báyìí ó lọ sàn yóò sì so fún gbogbo wa. Arábìnrin kan rèé tó ṣe bẹ́ẹ̀ tó jí ọmọ tuntun lásìkò ìkómọjáde ní ìpínlẹ̀ Nasarawa. Arábìnrin tí wọ́n pe orúkọ rẹ̀ ní Khadija Aliyu ó ní ó ti ń dọ́gbọ́n parọ́ àdápamọ́ra rẹ̀ lẹ́ni tí ó ń ṣe bí ẹni pé òun ní oyún sínú tó sì ń dọ́gbọ́n káàkiri agbègbè náà. Nínú èyí tí wọ́n ti sọ dímọ̀ wípé ó lọ síbi ìkómọjáde ọmọ tuntun kan tó sì yọ kẹ́lẹ́kẹ́lẹ́ wọ inú ilé láti lọ jí ọmọ ìkókó náà gbé. Nínú ètò sọdímọ̀ wípé oyún tó ní sínú ó ní òun fi bímọ náà.
ní ìjọba ìbílẹ̀ Kẹ́fì ó ní ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Nasarawa pẹ̀lú bí ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìyún Rahman Namsel tó sọ di mímọ̀ ó ní ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kẹsàn-án ọdún tá a wà yìí ó ní ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ pẹ̀lú bí Khadija Aliyu ó sì ṣe bí ẹni tó lóyún tó sì lọ síbi ìkómọjáde ọmọ tuntun kan nínú ètò ti dọ́gbọ́n rapara tó sì lọ jí ọmọ náà gbé lẹ́yìn léyìí tí wọ́n ní ó gbé ọmọ náà sá lọ lọ́jọ́ yìí àmọ́ nígbà tí ìwádìí tẹ̀síwájú níṣe ni wọ́n fi páńpẹ́ òfin mú Khadija Aliyu lẹ́ni tó sọ wípé àìlọ́mọ bí òun ló jẹ́ kóun máa díbọ̀ láti máa ṣe bẹ́ẹ̀ pọ̀ ní oyún tó sì fi lọ jí ọmọ gbé ó ní ìgbàgbọ́ àwọn ènìyàn ní wípé oyún tó ní sínú yìí ó ní òun fi bí ọmọ tuntun àmọ́ ṣá o níṣe ló ti wà ní iléeṣẹ́ àwọn ọlọ́pàá níbi tá ti ń fi ọ̀rọ̀ wá lẹ́nu wò tó ti sọ di mímọ̀ wípé àfàìmọ̀ kó má kojú sílé ẹjọ́ lórí ẹ̀sùn tí wọ́n fi kàn Khadija Aliyu náà. Bàbá ẹni 50 ọdún kan rèé tó ṣe bẹ́ẹ̀ fi ipá bá ọmọ ọdún 4 láṣepọ̀ ní ìpínlẹ̀ Delta ní agbègbè tí wọ́n pè ní Ubulu Uku ìjọba ìbílẹ̀ Aniocha ní ìpínlẹ̀ Delta ó ní ìṣẹ̀lẹ̀ náà ó ní ó ti wáyé pẹ̀lú àlàyé tí ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀hún ìyàn Bright Edafe tó ṣe ó ní arákùnrin kan tí wọn kò fi orúkọ lẹ̀ dédé ó ní ọwọ́ ti bàbá yìí tó jẹ́ ní 50 ọdún lẹ́ni tó fi ipá bá ọmọ ọdún 4 ní àṣepọ̀ gẹ́gẹ́ bí fọ́nrán kan tó ń jà rìnrìn káàkiri orí ayélujára nínú èyí tí arákùnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Arizin Gwanishu tó fi léde síta ibẹ̀ ni màmá ọmọ ọdún 4 náà ó ní ó ti ń ké gbàjarì tó sì ti ń sọ ẹkún kíkankíkan pẹ̀lú bí wọ́n ṣe fipá bá ọmọ rẹ̀ tó jẹ́ ọmọ ọdún 4 ní àṣepọ̀ ó sọ di mímọ̀ wípé òun jáde lọ láti lọ wá jíjẹ àti mímu fún ọmọ náà ni ó ní sí ìyàlẹ́nu òun ọmọ náà ti ilé ìwé dé ṣùgbọ́n òun náà lọ sí ọ̀dọ̀ ìyá òun láti lọ rèé ṣeré níbẹ̀ ṣáájú kí ó tó di pé òun yóò padà dé láti ibi tí òun ti lọ wá ìjẹ àti ìmu fún ọmọ òun onígbà tí ọmọ náà padà dé níṣe ni ọmọ náà pariwo wípé ojú ara ń dùn òun tó sì yẹ ojú ara ọmọ náà wò nínú ètò rí wípé ààlà àti àmì pé wọ́n ti fi ipá bá ọmọ ọdún 4 náà ní àṣepọ̀ ó ní ó wà ń bẹ́ẹ̀ ó ní ọmọ náà sì tún ní àpá ní ẹsẹ̀ rẹ̀ òun wá bí ọmọ náà léèrè pé bó ni ọ̀rọ̀ gan ṣe jẹ́ kí ni tó ṣe ọ́ ó nígbà tí ọmọ náà ṣe àlàyé níṣe ni ó jẹ́wọ́ wípé bàbá ẹni 50 ọdún náà tó ń lọ bá ní ilé ìyá rẹ̀ ó ní ó ṣe bẹ́ẹ̀ tó fi ipá bá òun ní àṣepọ̀ níṣe ni arábìnrin náà ó ní ó bú sẹ́kún tó sì bẹ̀rẹ̀ sí ní ṣépè kíkankíkan nínú fọ́nrán ọ̀hún ṣùgbọ́n níṣe ni àwọn tí ó fi ọ̀rọ̀ lọ wọ́n ní kó má fi ìdájọ́ sí ọwọ́ ara rẹ̀ kó mú ọ̀rọ̀ náà lọ sí àgọ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Delta nínú ètò ti ṣe bẹ́ẹ̀ tó gba ìmọ̀ràn wọn tó sì tẹ̀lé lásìkò tó mú ọ̀rọ̀ náà dé àgọ́ àwọn agbófinró ọ̀hún níṣe ni wọ́n ṣe àyẹ̀wò fún ọmọ ọdún 4 náà tí wọ́n sì rí pé lóòótọ́ àti lódodo ó ní arákùnrin náà ṣe bẹ́ẹ̀ tó bá ní ìbálòpọ̀ báyìí náà ṣe fi páńpẹ́ òfin mú ọ̀daràn ọ̀hún ẹni 50 ọdún náà tó sì ti wà ní àkóló àwọn agbófinró báyìí nínú ìtàn ti ní ẹtì ẹ̀ kọ́kọ́ gbàgbé rẹ̀ sọ́gbà ẹ̀wọ̀n náà ṣáájú kí ìgbẹ́jọ́ rẹ̀ kó tiẹ̀ tó di wípé àwọn yóò mú lọ sí ilé ẹjọ́ rárá báyìí ni ọwọ́ ṣe tẹ ẹni 50 ọdún tó ṣe bẹ́ẹ̀ fi ìbálòpọ̀ túláàsì kan ọmọ ọdún 4 ní ìpínlẹ̀ Delta náà. Simon Ekpa tó ń pe ara rẹ̀ ní Prime Minister orílẹ̀-èdè Biafra tó sì tún jẹ́ ajìjàǹgbara tó ń pè fún ìdásílẹ̀ Biafra ló ti ṣe bẹ́ẹ̀ sọkò ọ̀rọ̀ sí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ó ní ìkọlù àti wàhálà òun àti làásìgbò pẹ̀lú ogun ó ní orílẹ̀-èdè Nàìjíríà ni ó fẹ́ràn ju àlàáfíà lọ. Sam Ekpa ló fi èyí sójú ẹ̀rọ ayélujára rẹ̀ èyí tí ó jẹ́ X ìyún Twitter tẹ́lẹ̀ nínú ètò ti kọ síbẹ̀ wípé ìjọba orílẹ̀-èdè Nàìjíríà kò fẹ́ràn àlàáfíà rárá bí kì í ṣe wípé wàhálà àti làásìgbò ó ní wọ́n fẹ́ràn jù ó ní báyìí sì ni àwọn yóò fi sú wọn àfìgbà tí wọ́n bá tó sọ wípé ẹyọ ọmọ Biafra ẹyọ ọmọ Ìgbò ẹ máa lọ sílẹ̀ bàbá yín ó ní bí ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ò bá ti lè jókòó àlàáfíà pẹ̀lú àwọn níṣe làwọn yóò sì máa ṣe ìkọlù sí àwọn tán bá jẹ́ ọmọ ogun ilẹ̀ yìí àbí àwọn agbófinró táwọn bá rí aṣọ lọ́rùn wọn ní ilẹ̀ Ìgbò káàkiri ó ní àfìgbà tó bá tó di ìgbà tí ìjọba àpapọ̀ bá tó ní ẹ sáà máa bá ti ń lọ làwọn yóò tó máa fi
ni àwọn yóò tó fi àlàáfíà tí yóò jọba káàkiri ilẹ̀ Ìgbò ọ̀hún. Bẹ́ẹ̀ ló sì tẹ̀síwájú wípé ìgbé àwọn ti tẹnumọ́gi báyìí dandan ni kó gùn pẹ̀lú bí àwọn ti kéde ọjọ́ kejì nínú oṣù kejìlá ọdún tá a wà yìí gẹ́gẹ́ bí ọjọ́ òmìnira fún gbogbo àwọn ọmọ Ìgbò káàkiri àgbáyé. Nínú ìròyìn ti ilẹ̀ òkèrè, látàrí ètò ìdìbò tó ń bọ̀ lórílẹ̀‐èdè Amẹ́ríkà báyìí, níṣe ni arákùnrin kan tó jẹ́ pọ́n lólówó jù lágbàáyé ìyún Elon Musk tó sì tún jẹ́ aláṣẹ àti olùdarí Tesla ìyún X ni ó ti ṣe bẹ́ẹ̀ ṣe àtìlẹ́yìn rẹ̀ fún ẹni tó jẹ́ olùdíje sí ipò ààrẹ ní orílẹ̀-èdè Amẹ́ríkà ìyún Donald Trump tó ti sọ di mímọ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ wípé bí ènìyàn kò bá ṣe bẹ́ẹ̀ dìbò fún Donald Trump àbí tí Donald Trump bá kùnà láti jáwé olúborí gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà, ó ní kí gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Amẹ́ríkà gbàgbé tí ń jẹ́ ìjọba àwarawa. Ó ní lẹ́yìn Donald Trump tó bá wọlé báyìí níṣe ni lẹ́yìn tí Donald Trump ò bá wọlé níṣe ni ìjọba àwarawa yóò tẹnubodò káàkiri orílẹ̀-èdè Amẹ́ríkà. Ó ní ṣé ká sì mọ́ parọ́ ká mọ́ ṣèké, ìjọba àwarawa òun ló pé gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Amẹ́ríkà torí òun ló fàyè sílẹ̀ fún gbogbo mẹ̀kúnnù àti olówó àti ọlọ́rọ̀ ìlú náà láti lè ṣe tó bá wù wọ́n tí kò sì sí orí òjò rí bẹ́ẹ̀. Ó ní ṣùgbọ́n tí Donald Trump ò bá ti lè wọlé, òpin ti dé bá ìjọba àwarawa lórílẹ̀-èdè Amẹ́ríkà nù. Ó ní torí pé ìjọba tó bá wọlé báyìí níṣe ni yóò jẹ́ ìjọba títí àwọn nìkan tí kò sì ní sí àyè fún tí ó sì ní sí àyè sílẹ̀ mọ́ fún ìjọba àwarawa. Ó wá ní kí gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Amẹ́ríkà kí wọ́n tún èrò wọn pa o kó tó di oṣù kọkànlá ìyún November tí ètò ìdìbò náà tí yóò wáyé, kí wọ́n má bàa ṣe àṣìṣe èyí tí wọ́n máa padà kó àbámọ̀ rẹ̀ lẹ́yìn ìdìbò. Ní orílẹ̀-èdè South Africa báyìí, kò dín ní ènìyàn 17 tó ti ṣe bẹ́ẹ̀ jáde láyé látàrí ìkọlù èyí tí àwọn agbébọn kan ṣe sí agboolé kan tí wọ́n sì ti ṣekú pa ènìyàn lórílẹ̀‐èdè ọ̀hún ní ìpínlẹ̀ tí wọ́n pè ní Lusikisiki yún ìlà oòrùn Kapẹ́. Ó ní ìṣẹ̀lẹ̀ náà ó ní ó ti ṣẹlẹ̀ pẹ̀lú bó ṣe já sí wípé ènìyàn tó jẹ́ obìnrin tí kò dín ní 12 àti ọkùnrin kan ó ní wọ́n kọ́kọ́ ṣe ìkọlù sí ní agbègbè tí wọ́n pè ní Unyati, nígbà tí wọ́n tún fòfẹ̀rẹ̀ lọ sí agbègbè míì nílé tí wọ́n tún ti ṣekú pa obìnrin 3 àti ọkùnrin kan ní agbègbè tí wọ́n pe orúkọ tiẹ̀ ní Ngobozana ní orílẹ̀-èdè South Africa náà, gẹ́gẹ́ bí àlàyé tí ẹni tó jẹ́ alukoro àjọ ọlọ́pàá orílẹ̀-èdè South Africa náà ìyún Brigadier Atlenda Mate ó sọ di mímọ̀ wípé àwọn ènìyàn tí wọ́n pàdé ikú òjijì yìí ó ní wọ́n lọ ṣe ayẹyẹ ọdún kan tí wọ́n ṣekú pa ìyá kan àti ọmọ rẹ̀ ní agbègbè náà tó sì já sí wípé lásìkò tí gbogbo wọn sùn lọ́wọ́ ó ní àwọn agbébọn náà yà bò wọ́n tí wọ́n sì rọ̀jò ìbọn kalẹ̀ sí wọn nínú ètí ènìyàn 17 tó ti ṣe bẹ́ẹ̀ jáde láyé. Àwọn tó kù tí wọ́n fi ara pa ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run báyìí ó ní wọ́n sọ wípé wọ́n wà, àmọ́ ṣá alukoro àjọ ọlọ́pàá orílẹ̀-èdè náà ó ti wá fi ọwọ́ mẹ́wẹ̀ẹ̀wá sọ̀yà wípé àwọn kò ní káwọ́ gbéra, bẹ́ẹ̀ ni àwọn yóò máa ṣe ìwádìí lórí àwọn ènìyàn tí wọ́n hu ìwà burúkú náà tí àwọn yóò sì fi ojú wọn winá òfin lẹ́yìn tí ọwọ́ bá bà wọ́n tán. Eré ìdárayá báyìí, agbábọ́ọ̀lù kan ló ti ṣe bẹ́ẹ̀ ṣubú lulẹ̀ lójijì lẹ́yìn tí ìfẹsẹ̀wọnsẹ̀ kan tó wáyé ní ìpínlẹ̀ Èkó lórílẹ̀‐èdè Nàìjíríà ti ṣe ìpínlẹ̀ Èkó ní pápá ìgbábọ́ọ̀lù Maracana tó wà ní Ajégúnlẹ̀ ìpínlẹ̀ Èkó. Ó ní ìṣẹ̀lẹ̀ náà ni ó ti wáyé pẹ̀lú bí àlàyé kan ṣe ń jáde látẹnu àwọn tí ọ̀rọ̀ náà tí ó ṣojú wọn, ṣùgbọ́n tí wọ́n ní ká má fi orúkọ àwọn léde. Wọ́n sọ di mímọ̀ wípé ikọ̀ agbábọ́ọ̀lù Ṣàzámù ó ní ìfẹsẹ̀wọnsẹ̀ ní nǹkan bí dédé agogo 10:15 tí ìfẹsẹ̀wọnsẹ̀ náà tó ti wá sí òpin. Ó ní lẹ́yìn tí ìfẹsẹ̀wọnsẹ̀ náà tó wá sí òpin tán tó ní kúlùkù sì ń padà sí orí ìjókòó rẹ̀, níṣe ni agbábọ́ọ̀lù tí wọn kò fi orúkọ rẹ̀ léde náà ó ní ó ṣe bẹ́ẹ̀ tó wó lulẹ̀ wí tí ó sì dà lulẹ̀ lẹ́ni tí kò mọ tó ń ṣe mọ́. Ó ní gbogbo akitiyan àwọn láti tètè gbé lọ sí ilé ìwòsàn bí wọ́n lè dóòlà ẹ̀mí rẹ̀, òun ló sì wà ní ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run báyìí táwọn kò sì tí ì lè sọ ibi tí ètò ìlera rẹ̀ tó dé báyìí. Ó sọ di mímọ̀ wípé kò sóhun tó ṣe agbábọ́ọ̀lù náà o, níṣe ni àwọn jọ ṣe tán lórí pápá lẹ́yìn tí àwọn ṣe ìfẹsẹ̀wọnsẹ̀ pẹ̀lú ikọ̀ agbábọ́ọ̀lù míì, òní ó sì ṣe bẹ́ẹ̀ tó wó lulẹ̀ ní ìpínlẹ̀ Èkó náà.
ìròyìn wa kò jù báyìí lọ fún ti àsìkò yìí. ẹni tó ṣe àkójọpọ̀ rẹ̀ tó tún kà á sí ti ìgbọ́yín òun náà ni àyànfẹ́ Elédùmarè. títí di ìgbà tá a tún máa padà fún wa ní ìròyìn míì láṣẹ lọ́wọ́ Elédùmarè. èmi ní mọ̀ wá ẹ̀yin náà ní sì máa bá lágbára lọ́wọ́ Elédùmarè. ẹ má gbàgbé láti bá wa subscribe sórí ìkànnì yìí kẹ́ sì bá wa tẹ notification kẹ́ lè máa rí wa wò lópin ìgbà tàbá tí mú ròyìn wá lájà balẹ̀ lórí ìkànnì yìí. títí dìgbà náà lónìí ọjọ́ ajé, ajá file wa ṣebùgbé.